A kú oríire náà fún bàbá Ìjẹ̀ṣà. Ẹ wo oríire náà bá bàbá Ìjẹ̀ṣà kalẹ̀ o. Ẹ wo ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ó ti ń jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì pé báwo ni bàbá Ìjẹ̀ṣà báwo ni wọ́n ṣe ṣe, báwo náà ṣe ṣe, báwo náà ṣe fún ìyàwó wọn lóyún nígbà tí wọ́n wà níbi tí wọ́n wà, báwo ló ṣe jẹ́ tó jẹ́ pé àsìkò iná bímọ sí. Ẹ wo ọ̀rọ̀ yìí, ẹ wá nǹkan kan fìdílé bàbá wa Awikonko. Wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ àti ìyàwó wọn náà. Ẹ wo ẹ wá nǹkan kan fìdílé kẹ wá fi tí gbéyàwó ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́dẹ̀ bá mi share fídíò yìí. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àtọmọ tó jòjòló tó délé ayé tí gbogbo aráyé wá sọ dorin tí wọ́n ń kọ kiri, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí fúnra lára wa tó jẹ́ wípé ẹṣin ọ̀tá ẹni kì í ga lójú ẹni. Ara mọ́tò wọn lálòkù ọkọ̀ lára làbìlàbì torí agajọ̀ táwọn ń bínú. Àwọn kì í nínú dídùn sí nǹkan tó dáa. Ọ̀tẹ̀ àgbàdo ò lè tánú ẹyẹ àparò, because olórí burúkú kì í fẹ́ràn olóríire. Ó fẹ́ ga, ó fẹ́ lọ́ta, yọ̀ǹda gíga kó má bàa lọ́ta kó lè bàa lọ́rẹ̀ẹ́. Ẹni táyé bá ṣe, ẹni táyé fẹ́ràn lẹni tí ọ̀já mọ̀ nǹkan kan tàbí tí ò tó wọn, bó bá ti jù wọ́n lọ ó ti kẹ́ran. Gbogbo alámọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà sẹ́yìn, wọ́n bínú ògo, wọ́n pè lórúkọ oríṣiríṣi, wọ́n sẹ́ẹ̀tẹ̀ up, wọ́n fi kélé òfin gbé e. Ẹ̀rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n, ó tẹ̀ wọ́n díẹ̀ tó ní só ti yẹ kó dé ní ṣá. Àwọn èèyàn kan tó ń béèrè wípé só ti ẹ̀ yẹ kó wálé rárá. Ẹ bá pé kó má wulẹ̀ wáyé rárá. Òròmọdé ẹ̀ fòpèrè, wọ́n ní ẹran lọ àkẹ́ ẹ̀, ṣé kó má wáyé ni. Kí ni wọ́n ń ṣàwá Yorùbá gan? Bí orin ọ̀rẹ́ mi kan, àbí kí n sọ pé orin tá a jọ kọ, kí ló máa ń ṣàwá Yorùbá gan? Ta fi máa ń hùwà bí ẹni ògbọ́n. Ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ àsọ̀ tẹ́ ẹ síra wa. Kí ló máa ń ṣàwá Yorùbá gan? Ta fi máa ń hùwà bí aláìgbọ́n. Ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ àsọ̀ tẹ́ ẹ síra wa. Kí ló dé tá a lè dẹ́kun ọ̀tẹ̀? Kí ló dé tí majority wa ò kí ní rethink? One way traffic lọ̀pọ̀ nínú wa. Majority tó wà lórí social media, especially àwọn youth, bí èèyàn bá rí nǹkan tí wọ́n ń ṣe tàbí wo nǹkan tí wọ́n ń ṣe lórí social media, ó fẹ́ máa sunkún fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Majority wọn mọ bone of contention, wọn mọ ten discuss lọ́wọ́, bọ́n bá ti wá sí comment section lẹ́lòmíì ọ̀kọ̀ọ̀kan lọ kó tó ever wo nǹkan tẹ́ ṣẹlẹ̀ gangan. Tó bá ti dé comment section tó rí tẹ́nìkan ṣépè fẹ́nìkan, kò mọ tí wọ́n ṣépè fún tọ̀ lé lórí o, kò mọ tó wà láàrin àwọn méjèèjì o, kò mọ tẹ́ni yẹn kórìíra ẹ̀ lé lórí, òun náà bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. Bẹ́ẹ̀ lómi náà bá tún ti débẹ̀ tó jẹ́ youth òun náà tún follow èpè tí wọ́n ń ṣẹ́ pẹ̀lú èpè ràbàǹdẹ̀ míì. Ó wàá wò wípé Yorùbá ní irọ́ làpá mébùsùn jẹ. ń bá àwọn ọ̀jọ̀gbọ́n ló ní never judge a book by its cover. O ti rí ara ìwé, orí èpo òwe, orí pọ́dọ̀ tí ìwé ò lè dùn jàre, ní tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ ò lè wá interesting. Meanwhile, bóyá tí ó kọ ní ẹ̀kọ́ ilé ayé rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń tojú mú yàn, ó ti ń le jújù, inú ẹ̀ náà ò lè dáa, inú ẹ̀ lè dáa kójú rẹ̀ ó le. Èèyàn lè máa rẹ́rìn wẹ̀sìwẹ̀sì lójoojúmọ́ kó jẹ́ pé oró ńlá ní bẹ nísàlẹ̀ ikùn rẹ̀, kó jẹ́ pé apani ni. Now, bàbá Ìjẹ̀ṣà bímọ bí gbogbo èèyàn ṣe bímọ. Ọlọ́pàá kì í sì mú èèyàn sí. Problem majority ní society, àwọn òyìnbó ò ní problem pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà, Chinese ò ní problem pẹ̀lú ẹ̀, kò sí ní tọ́ka àwọn Haúsá, àwọn ẹ̀yà Ìgbò yìí dá sọ̀rọ̀ Yorùbá jùjùjù. Yorùbá ọmọ odù tó dá wà náà ni. Àwa náà la máa ń fẹ́ frustrate èèyàn kí ilé ayé wọn ó fi pín. Ẹ̀já ti bí wo ńgbà bàbá Ìjẹ̀ṣà ń lọ sẹ́wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú dídùn sí. Wọn àmọ́ kókó ìdí tó fi lọ sẹ́wọ̀n, wọn àmọ́ kókó ìdí tí fi ń lọ. Wọ́n rí pákéjì àwọn princess, everybody dẹ̀ believe lé lórí. Àwọn kan ń ṣépè fún fídíò kìíní kan ní bó ṣe yẹ kó rí fún lélẹ̀. Ẹ má jẹ́ ó padà o, ẹ má jẹ́ ó bọ̀ o, ìgbàdógójì èrò wájà, kálukú sọ tẹnu ẹ̀. Ó wà níbẹ̀, wọn àjò jókòó jẹ́jẹ́ síbẹ̀. Ó jáde wọn tún ní kò yẹ kó wálé mọ́. Ó tún wá bímọ ní ìsìn tún ní só ti yá ayẹ kó bímọ ní. Sínú ẹ̀wọ̀n ló ti bóbìnrin dàpọ̀. Bí ẹni pé wọn ò rí ọmọ oṣù méje rí láyé wọn. Ìyẹn lè bímọ lóṣù mẹ́fà, ìyẹn lè bímọ lóṣù méje.
àìrìn jìnnà láìrábùkẹ́ ìgbín bójú bá dilẹ̀ báyìí èèyàn rẹ̀ jatọ̀ yàrá ọ̀nù omi àìrìn jìnnà ọ̀pọ̀lọpọ̀ àìjáde wọn kò jẹ́ kí wọ́n ní rírí kò jẹ́ kí wọ́n ní exposure ọ̀pọ̀lọpọ̀ educated illiterate ńlọ́pọ̀ láàrin wa lọ wọ́n kàwé lóòótọ́ wọ́n gba léèwé kọjá ṣùgbọ́n léèwé ọgbà wọn kọjá ẹni tó bá kàwé tí ìwé yẹn ò reflect nínú ilé ayé ẹ̀ bí ẹni tí ò kà rárá ni. So now bàbá Ìjẹ̀ṣà wa bímọ èpè tán lé elépè èébú tán lé eléébú woman kan tiẹ̀ sọ̀rọ̀ ṣé lady ní ká pè ní blessing CEO àbí kílẹ̀ pé mi ò rò pé ó ti bímọ rí tí ó bá ti bímọ lady ni irrespective tí ó kọ́ dàgbà tó. Blessing ó ní pírọ́blẹ̀mù tiẹ̀ ó ní wàhálà ti ilé ayé tiẹ̀ tí ń bá kiri o ọkọ̀ kun òkun kọ́ńbọ̀dù àgbéjúlẹ̀ bí gẹlẹ́ra àgbéjúlẹ̀ bí ewé ẹgẹ́lẹ́ bí ṣe ń balẹ̀ ayé ẹ̀ kiri nìyẹn o kọ̀ọ̀rán tiẹ̀ ó tòsí ọ̀rán tiẹ̀ ó nílé ọlọ́rọ̀ ń jò nítorí yẹ kó máa dárò ara rẹ̀ ó ń dárò ẹni ẹlẹ́ni ó dé tògùntògùn ó dé tìjàtìjà. Bàbá Ìjẹ̀ṣà tá a ti nígbàgbọ́ wípé dídé tó bá padà dé yóò padà tún ìgbésí ayé ẹ̀ mú fresh. Gbogbo ẹni tó rò pé òun fẹ́ paná ẹ̀ṣọ́ tàbí wọ́n paná ògo rí ó bẹ̀rẹ̀ sí ní tàn ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ torí wọ́n ń bínú ògo náà ni wọ́n fi rán bí tọ́ lọ. Ẹ̀dọ́ àwa ẹ̀bẹ̀ tiwa kó tó di pọ́ jáde ó ní pé kó mọ̀ ríro jíjáde tó sì jáde ìmọ̀ràn tá a fún náà ni pé ẹ̀gbọ́n mọ̀ ríro torí pé wọ́n fẹ́ kó wà depressed kó má lè pick life ẹ̀ padà mọ́ let bygone be bygone jẹ́ kí akin lọ kákin bọ̀ bọ̀ bó o ṣe fẹ́ mú ìgbésí ayé ẹ lọ́tún náà lọ́kàn ó grant interview pẹ̀lú Bíọ́lá ìyẹn ọ̀ká ìgboro òsinmi mọ́ tìtorí ẹ̀ wọ́n láṣẹ Bíọ́lá wọ́n ní Bíọ́lá gbàbọ̀dẹ̀ torí pé kò yẹ kó fún bàbá Ìjẹ̀ṣà ní opportunity láti wí tẹnu ẹ̀ ṣe é fẹ́ ṣòfò dànù ni ṣe é fẹ́ kó gbélé ayé ni káti ẹ̀ sọ wípé lóòótọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó torí ẹ̀ lọ sẹ́wọ̀n ó ti lo ẹ̀wọ̀n mẹ́rin ó ti jẹ ìyà iṣẹ́ rẹ̀ so what else ṣe é fẹ́ kó kú ni àbí ẹ fẹ́ kó jáde mọ́ rárá ẹ fẹ́ kó ṣe kankan mọ́ rárá majority yín náà dẹ̀ níye ká ní bàbá Ìjẹ̀ṣà ń kárí bọnú ẹ ti wá gbọ́ pé olódì rẹ̀ kú ẹ máa pé máa yẹn dẹ̀ ló parẹ́ o ó ń dódọ̀rọ̀ àwọn èèyàn ó ń wọ̀rọ̀ àwọn èèyàn kí làwọn èèyàn fẹ́ sọ ló ń tẹ̀lé ló fi ronú parẹ́ o because kò sẹ́ni tó fẹ́ kẹ́ èèyàn kan gbáyé aláyé lọ láyé ẹ̀ o kọ́lọ́hún ọba mi ó dá wa sáyé ní tiẹ̀ bí kálukú wa ó ṣe gbáyé wa nírọ̀rùn ó ń bẹ lọ́wọ́ kálukú wa we are the architect of our lives bí kálukú bá ṣe pè lórí ayé ẹ̀ ni yóò ṣe lò as you lay your bed you lie on it bó bá ṣe múlé ayé ẹ̀ ló ṣe mú ẹ̀ ń bá fẹ́ jèrè lọ́jọ́ ọ̀la yóò pèlè ayé ẹ̀ dáadáa ẹ̀ ń bá fẹ́ ṣòfò lọ́jọ́ ọ̀la yóò pèlè ayé ara ẹ̀ bó bá ṣe tọ́ àti bó ṣe yẹ. So according to Blessing CEO ṣé Blessing ló kọ rẹ̀ sá àbá yí padà ó ní àṣà ò náà àbí na AI ó kọ tó gbé bàbá Ìjẹ̀ṣà ló cut attention mi he called him disgraced actor òyìn ti pọ̀ jù náà ó ọ̀gbẹ́ni Blessing CEO tó bá jẹ́ pé wọ́n bí ọ dáadáa tó ọjọ́ mọ níbi níran tó wá láti lè re ó mọ̀ pé human being will always be human being are you getting me àmọ́ story tiẹ̀ náà o àmọ́ bó ṣe ń fìdí ṣakọ káàkiri bó ṣe ń fìdí gbà káàkiri bọ̀tárì nírìí wípé aláyé lọ láyé ẹ̀ òkú tí kìí ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ ìbànújẹ́ ni kò túlù bó bá ṣe wuni ló lè lólé ayé ẹ̀ so wàá wá wo ní wo wípé bàbá Ìjẹ̀ṣà is a human being everybody needs second chance even tá a bá fail lákọ̀ọ́kọ́ kò wá sẹ́ni tí ò banned for failure among us as a human being àwọn áńgẹ́lì gan fail àbí ṣé bíbélì ló sọ ni ẹ̀yin kírísítẹ́nì ń pé there was a time táwọn áńgẹ́lì gan bójú lu wọlé ayé ńgbà àwọn rọ́yàn tí wọ́n rídìí àwọn gan wálé ayé ò wá tọ̀ nǹkan wo ṣé wọn ò wá ṣe mistake báwọn ṣé wọn ò ti kọsẹ̀ bẹ́ẹ̀ yẹn so ambọ̀sìnbọ̀sì ẹ̀yẹn ẹlẹ́ran ara tá a bí láti inú obìnrin tàbí tá a fọbẹ gbé jáde ṣùgbọ́n tá a dàgbà tá a lóye ní ti ń lọ ẹ já máa ronú padà lẹ́ẹ̀kejì ó ní ẹgbàá mi how it was possible in Nkechi Blessing ṣùgbọ́n náà lẹ́ ń pè ní Blessing CEO àbí àbó nǹkan ni ṣé Nkechi Blessing yàtọ̀ actress lélẹ̀ gan ọmọ ẹran tí wọ́n sáńsàn gbà yẹn ni okay Nkechi Blessing reacts as Lumini welcomes child with disgraced actor Baba Ijesa now mo get ẹ̀ bẹ́yẹn
Nkechi Blessing ó wà nínú àwọn tí wọ́n pawọ́pọ̀ pèrò pọ̀ pamọ́ pọ̀ pé dandan àfi kí bàbá Ìjẹ̀ṣà ó lọ sẹ́wọ̀n ńgbà yẹn ó dẹ̀ ti lọ́wọ́ ti dé. Nollywood actress Nkechi Blessing has reacted to the news of popular designer Lumine welcomed a child with her disgraced colleague Baba Ijesa. Can you imagine that? Now, let me tell you this one fact. Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lè gba ẹlẹ́gbà. Ngbà tí mo study ilé ayé mo rí pé we all have choices. Ọlọ́run wá ní choice fún every one of us. Ọmọ bíi tí ẹ̀rù ilé ayé ti bà mí. Sorry to use this language. Ngbà tí mo ti rí pé abuké níyàwó, abuké ńlọ́kọ. Arọ níyàwó, arọ ńlọ́kọ. Àfín níyàwó, àfín ńlọ́kọ. Afọ́jú níyàwó, afọ́jú ńlọ́kọ. Ó jẹ́ kí n mọ̀ kó yé ilé ayé ó yé mi síwájú sí wípé Ọlọ́run dá kálukú with ẹni tó máa nífẹ̀ẹ́ tẹ̀. Nbi táwọn kan ti ń sátẹ̀ lólówó làwọn kan sọ pálásọ méjì làwọn fẹ́ kú nítorí ẹ̀. Kò sẹ́ni tí ò hands, kò sẹ́ni tí ò ugly, kò sẹ́ni tí ò beautiful, kò sẹ́ni tó beautiful. Bó bá róbìnrin tó fẹ́ kú nítorí ẹ̀ pé see this babe ó níwájú ọlẹ́yìn ó sì rẹ́ lómi tí ó sọ pé kí ló dá lára ẹ̀ ìdí irọ́ wo lòun wò ńlọrọ̀ kó kó sáyà jẹ́ ó túlẹ̀ kò sí nǹkan kan bẹ̀ mọ́ àyàrí ó tún já pa kó sì tún rẹ́ lómi tó sọ pé ọmọ ìṣe wá ugly tó báyìí eléyìí họ́ pọ̀ o lẹ́lómi ó dẹ̀ sọ wípé ó wò dáadáa ni o yóò bẹ̀rẹ̀ sí ní analyse beauty tó wà lára ẹ̀. That is God for you. So ńgbà tẹ́nìkan bá pe ẹnìkan ní colleague àbí disgraced human being láì kìí sọ lọ́hùn láì kìí ṣe Elédùmarè láì ṣe wọ́n lọ dá láì ṣe wọ́n lọ nílé ayé tó jẹ́ pé ilé ayé tiẹ̀ gan ò tí ì best. Mo wò rírí ayé mo rí pé n ò rí ilé ayé ẹnìkan tó best láyé yìí. Ẹ béèrè lọ́wọ́ Zuckerberg yóò ní nǹkan tí ń bà á lọ́kàn jẹ́. Elon Musk ẹ lọ béèrè lọ́wọ́ ẹ the richest man in humankind yóò sọ pé ó ní tó ń bà á lọ́kàn jẹ́. Wọ́n sọ̀rọ̀ emir kan sultan kan Sultan of Brunei ọba tó lówó jù in the history of human being. Brunei orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ wọn ò tó 500,000. Ó kọ́ ilé tó ní 250 rooms. Have you heard of that? Kì í ra mọ́tò kan o bí kò ra Lamborghini 120 Ferrari 120. Ó wá ní problem wo ló ní oníyàwó méjì tó ní ni wọ́n máa ń jowú pọ̀. How much more you? How much more me? Tí wọ́n jẹ́ nǹkan kan. So now the news of the Yoruba actor who was in prison for raping a minor announced that he had welcomed a child with the celebrity stylist. He said that God has been writing his story and had given him more than he prayed for, a wife and now a baby boy. Baba Ijesa ti marry tẹ́lẹ̀. Kò sáyọ̀ nínú ìgbéyàwó ọ̀nkọ̀ sọmọ ń bẹ̀. At more than 50 years, ó ẹ̀sẹ̀ welcome first baby of his life. Kò bímọ pamọ́ bìkan kò lọ́mọ ń kọ̀rọ̀ kò lọ́mọ ń bìkan. Ṣé ẹ̀fẹ́ kọ́ wálé ayé rárá? Ṣé ẹ̀fẹ́ kó gbélé ayé rárá ni? Ṣé ẹ̀fẹ́ kọ́ lẹ́yìn ni? Àbẹ́yìn náà fẹ́ lẹ́yìn ni? Majority àwọn tí ń sọ̀rọ̀ yìí ẹyẹ ìpìlẹ̀ wọn òun ò nítàn rere. Because ẹni tó bá nítàn rere, ẹni tó struggle fún life, ẹni tó ti achieve out of difficulties. Yọ́ mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn, yọ́ kọ́kọ́ gbé sí condition rẹ̀ yẹn pé tó bá jẹ́ mi náà ń kọ́. But unfortunately, social media ti bring out to àwọn judges oríṣiríṣi. Majority tí ò lè dájọ́ nu family wọn. Majority tó níyàwó tó lọ́mọ tí ò lè manage wọn, wọ́n fẹ́ manage society. Níbi tá ti bára wa, ilé ayé tá bára wa nù. Situation tá ti bára wa nìyẹn. Anybody tó bá sá ti mú Android phone ẹ̀ dání tàbí iPhone dání tọ́wọ́ ẹ̀ méjèèjì dẹ̀ ṣiṣẹ́ tó lè tẹ̀ voice note. They can say, they can do, they can test anything. Ọgbọ́n wà o kò mọ́gbọ́n wà o. Níbi tí ilé ayé ara wọn pín sínú. They can say anything. So, now, confirming the news, Lumine expressed how overwhelmed she was with joy at their baby's birth. She affirmed her love for Ijesa. No man now. Baba Ijesa is an handsome guy, handsome man, a talented guy. Prove me anywhere. One of the best comedians so far.
with inbuilt talent. I love him so much. Apart from being a brother, ó jẹ́ ẹ̀bùn tó jára ọ̀tọ̀ tó jẹ́ wípé ẹ tì mọ́lé fódìdí ọdún mẹ́wàá anytime tó bá jáde yóò tún relevant padà. So kí ni ìgbésí ayé Blessing CEO? Ìgbésí ayé àwọn èèyàn mélòó ló ti touch? So now she affirmed her love for Ijesa, saying he is 1 in a million and his heart is pure. Baba Ijesa has a very pure heart. Kò robi sọ́mọlá kejì, kò robi síyàn kankan rí, bí ilé ayé rẹ̀ ó ṣe dá, bí nǹkan ó ṣe better fún ni máa ń lé káàkiri, and he loves everybody. That is Baba Ijesa for you. Nígbà tí wọ́n sì gbé ìròyìn tó ní rápìndé, gbogbo náà ló yà lẹ́nu, gbogbo ló ṣe ń kàyéfì. Nígbà tá a padà mọ detail lájáde a sọ fún ẹ̀ pé package ni àwọn tó package ẹ̀ nígbà náà where they are nowhere to be found. Princess tó orchestrate gbogbo the whole story, where is she? Ó ti sá lọ UK àbí Canada ni. Ó ń wáwé ìgbélùú ń bẹ̀, ó fẹ́ fi Ìjẹ̀ṣà gba citizenship àbí kí wọ́n deport ẹ̀ wálé kó padà wálé kó márùn pa nínú ìyẹn ó ṣe comedy kọ̀tà ọ̀rọ̀ akátá ọ̀sánwó orò rẹ̀ láwọn yóò tún béèrè bílẹ̀ orò àná gbowó àbí ọgbà wọ́n sì pé gbèsè fún ọ ni wọ́n fi gbèsè sẹ́ràn rẹ ni. Irú gbèsè ayé wo ló ń gbé? So on an Instagram page, she shared a video of herself being perplexed over the news. Nkechi questioned how it was possible. Asao, àbí na here ayé gbà mí. Now, òun wá ní Nkechi Blessing ti gbọ́ ìwé pé na real o, no be na fake o. Na reality o, no be na AI o. Ntọ́ bá fẹ́ jánà mọ́mọ́ tó lẹ́nu nínú yín, títí gbọ́dọ̀ wà ládùúgbò yín tàbí kó wà nítòsí yín. Ìmọ̀ jánà mọ́tò kéke lẹ́nu, kọ́nà ọmọ bá tún fi ọ sọ lóko padà sínú iná. Mọ́tò tó bá dáa ni ẹ jánà mọ́ lẹ́nu. Then, lára àwọn èèyàn tí oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ bú. Máa play ọ̀rọ̀ àwọn èèyàn kan. Ẹ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ àwọn èèyàn méjì. Ẹni tó amaze mi jù láàrin wọn, okay, Yinka TNT. Òun advice ìyàwó Baba Ijesa, my darling sister, I've always known you to be a truly brave and beautiful lioness, strong, resilient, and full of grace no matter what comes your way. Please do not let anyone's ranting or harsh words break your spirit or wear you down. Those who do not understand where you are coming from or what you carry and overcome each day, even, have no right to judge or scold you, even for being late. They simply do not know your story or your struggles. Majority àwọn èèyàn ready láti mọ̀ where you are coming from. Result, immediate result, àbí ibi tó dé ni wọ́n fẹ́ fi judge ẹ. That woman has also been coming from somewhere. Bóyá náà tí ìbímọ rí. Ẹni tí ń wọkọ̀ pàdé ẹni tí ń wáyà. Gẹ́gẹ́ kò gẹ́gẹ́, àwòkọ́ pàdé ẹ̀gà, aláròyé pàdé alápẹpẹ. Àwọn méjèèjì kóra wọn, wọ́n mọ́ra wọn, oyún ẹ̀mí mímọ́ dé, ọmọ ẹ̀mí mímọ́ jáde. Ẹni tí ó bá kú ni ó kú nítorí ẹ̀. Ẹni tí ó forí sọlẹ̀ ó kàn forí sọlẹ̀ té. Ẹni tí ó kàn rojọ́ té. Àwọn méjèèjì ọmọ gbélé ayé wọn lọ. I love Baba Ijesa for something. Kò jẹ́ kí àná kó ba òní òun jẹ́. Aráyé lè súnjọ́ oore síwájú ni. Bó wọ ọmọ èèyàn kí wọ́n ṣẹ́gi dínà ọ̀la, ntẹ́lẹ́dùn àwọn bá sọ nídà náà ni ó sọ nídà. Ó lè pẹ́ ni. It's better being late than never. Ọlọ́run mọ nǹkan tí yóò yẹ ẹ̀dá àtàsìkò tí yóò yẹ ẹ̀dá ní Baba Ijesa bá bímọ sẹ́yìn. Ó lè má dùn tó báyìí. Ṣùgbọ́n pẹ́ kó lè bá pẹ́ láyé. Ó pẹ́ kó lè bá dùn. Bínúbínú ẹ bínú mọ níwọ̀n kẹ́ má bàa bínú pokùnso. Orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bí kúlé. Ẹ má jẹ́ kọ́rọ̀ ọlọ́rọ̀ ọmọ káyín lára ju tara yín lọ. Meanwhile, bẹ́ẹ̀ bá ti rojọ́ ọ̀hún tán náà lẹ́tùn rojọ́ ọ̀tà ìlówó lọ́wọ́ yín o. Ẹ rojọ́ ọ̀tà ìróúnjẹjẹ yín o. Ẹ rojọ́ ọ̀tà ìrílégbé yín. Ẹni tọ́jẹ́ wo ilé tọ́jẹ́ pé láńlọ́ọ̀dù ti fẹ́ dẹrù ẹ̀ síta. After ẹjọ́ ẹlẹ́jọ́ lẹ́tùn wá rántí pé ọwọ́ yìí mọ̀ sí wà ń bẹ. Láńlọ́ọ̀dù mọ̀ lè sọ ó lè fún mi ń wè pé kí n jáde. Meanwhile, fi tẹnìkan tọrọ fúnlé ayé tí náà kó lè bá a dá. Anybody tó bá ti ń gòkè bọ́ọ̀ bá fi tí wọ́n tọrọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé tó ẹni tí ń ga ò ní wálẹ̀, ẹni tí ò tí ì ga kó lè bá a ga. Mọ́ rò kẹ́nìkan wálẹ̀ kí wọ́n lè ga torí ìmọ̀ràn kan mọ́ bá a ga láéláé ni.
So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yínká Tẹ́ǹtì ó ní olórí burúkú ló pọ̀ jù láyé yìí. Indeed, there is far too much ingratitude and ill will in this world, but none of it defines you. None of it defines many of us, and that is the reason why we keep going, irrespective of in tó wù kí Táyé ọsọ kí Kẹ́hìndé ọsọ àwọn ọ̀ràn yàn àgbésẹ́ ràn yàn. Ǹjọ́ mo ti ń bọ̀ nílé ayé mo ti múra lé ayé wá. À ń ra àdá àtọ̀kọ̀ wálé ayé no, I'm not ready for that. Ṣùgbọ́n tó bá yẹ kíkọ̀ọ̀kan gbà ní gbájú ní kó ní fọ́tí gbogbo ẹ̀ láti kó bọ̀ nílé ayé. Kò sí ẹni náà tó lè weigh me down on anything, and that is the reason why I love Baba Ijesa so much. Stay grounded in the love and bond you share with your husband. Hold on tight to each other, for that partnership is one of your greatest strengths. Trust that God sees everything, and in His perfect time, He will continue to bless, protect, and establish your home beyond measure. You are far stronger than you know, and you are never walking this path alone. With love and prayers always. Well, n ò ní láǹfààní àti lo àmì fàágùn fún un torí mo fẹ́ wọnú ìtàn kan tẹ́lẹ̀. Nígbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń tìyàn débi tó dáa. Àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí jẹ́ èèyàn ní sympathy tó máa change life èèyàn forever. Mo gbọ́ ìtàn bàbá mi, ẹ̀gbọ́n mi, ọ̀gá mi, Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn àti Yínká Ayéfẹ́lẹ́ ó ní mo kọ́kọ́ fẹ́ wọnú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá wo aago wípé aago yẹn ti ń quick one ni mo fẹ́ ṣe. N ò fẹ́ jẹ́ kó gùn púpọ̀ torí ẹ̀yin tẹ́ fẹ́ wò ó yóò jẹ́ ń sẹ́nu pọ̀ bóyá máa fi yẹn ṣe another program lọ́jọ́ mi. Ẹ lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀, èmi náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹ lè mọ̀ wípé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ fún sábàbí torí àti gòkè ẹ̀dá, torí bí ó bá ṣẹlẹ̀ kò ní sí tàn. Báwọn nǹkan kan ò bá ṣẹlẹ̀, lo and behold, àní débi sá ń lọ o. Then another story tí mo fẹ́ sọ, Nollywood actor Lanre Adédiwúrà has spoken out on the online trolling of Baba Ijesa, calling out promise level hypocrisy in the industry. So, in the outfit post, Adédiwúrà questioned how quickly people turn to judgment online. He said, and I quote, "He who has no sin should cast the first stones." He wrote, and I quote again, "But every chronic sinner is pouring out trailer loads of stones." Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tínú wọn burú, táyé wọn bàjẹ́, tílé wọn ò dá, títànlé ayé wọn ò ṣe sọ, tígbésí ayé wọn ò tò. Àwọn ni wọ́n kọ́kọ́ ń ṣépè tí wọ́n ń bú Baba Ijesa. You can never see any successful man or woman being the first to abuse anybody, either online or life. So, he warned of a double standard. If he had been released, slipped into depression, yes, or God forbid, died, the same timelines will be flooded with RIP legends. Never die. RIP legends never dies, and sweet memories. The actor clarified his intent, and I quote, "This post is not to celebrate any despicable acts. It is a reminder that people change, people change. Genuine change happens. Everyone deserves the right to a new life." He ended with a call for grace, and I quote, "Stop being the judge. Let God be the judge." Mowitemi, welcome. Yes, ma'am. Well, nǹkan tí mi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ àwọn obìnrin mà ti ń yàtọ̀ gan sí i. Baba Ijesa mà ti ní supporters gan kẹ̀ ju last time yẹn lọ. Ìgbà táṣejù bá ti pọ̀ jù. Àti bíbọ̀ kémi gan ní opportunity àti fẹ́ Baba Ijesa máa fẹ́. Reality. Nígbà tí àṣejù bá ti pọ̀ jù. Orílẹ̀-èdè wa ní wàhálà wọn ti pọ̀ jù. Wàhálà Nàìjíríà ti pọ̀ jù. Ọlọ́tẹ̀ ni wọ́n. Olófòdè ló máa ń bínú ológo. Already. Àwọn tó ń rán àwọn bandits níṣẹ́ ṣé wọ́n lè lọ bá wọn, wọ́n lè máa ṣe gbogbo yẹ. Àkàmì àwọn tó jẹ́ pé èèyàn náà paná fi ń débi tí wọ́n dé. Ṣé Baba Ijesa pààyàn ni? Kò pààyàn náà. Kò pààyàn. And the girl they are talking about not baby. Ọmọ yẹn ò kì í ṣe ọmọ kékeré. Kò dẹ̀ sọ ọmọ 14 years as they said. Adult ni. Okay, aunty. Wọn ò dẹ̀ jẹ́ kí ọmọ gan, wọn ò jẹ́ kó sọ̀rọ̀.
adájọ́ dẹ̀ ti rí ibi tí fọ́ọ̀tì wà ó dẹ̀ ti sẹ́ǹdì ẹ̀ lọ ó dẹ̀ ti dé èmi ò dẹ̀ wá rí pé dandan wọ́n gbọ́dọ̀ pa á ni èèyàn ti dé ó ti lọ ó ti dé ẹ jẹ́ kó sinmi náà. ẹ jẹ́ olólè ayé ẹ̀. ọlọ́dẹ̀ bá ṣe ọlọ́dẹ̀ bless ẹ̀ pẹ̀lú bébì èwo làbọ̀ tún máa ka ọjọ́ pé ìgbà kan ló dé ṣẹ́yìn lẹ bá fún lóyún ni. àbí o. ṣé wọ́n wà bẹ́ẹ̀ gbà tí wọ́n ṣe nǹkan wọn ni. I don't know. Do they know the process they pass through before the baby come out? Congratulations ló yẹ kẹ́bíbọ̀dì ṣe pé ẹ ṣe o èwo làbọ̀ràn sọ pé bóyá òun kọ́ ló lọ mọ́. èmi ti rí àwọn èèyàn kan tó jẹ́ pé I don't know whether Nigerian law is accepted but during Awolowo period ó léèyàn kan pàtílẹ̀ èèyàn kan ńgbà táwa ń bàdàn tó yẹ pé ó lọ sẹ́wọ̀n àwọn tó bá dàgbà tó bá jẹ́ pé bí kí tó bá wù mí ìfẹ́ dárúkọ onítọ̀hún yẹn gbogbo ọmọ tí wọ́n bí it's during when the man is in prison. Wow. ó bí àwọn ọmọ tó pọ̀ nígbà tó wà nínú prison yẹn. Wow. tó jẹ́ pé adẹ̀ ń ṣọ̀rẹ́ à ń lọ bẹ̀. So nobody knows the extent of what really happened. ọmọdé lè was premature. Of course. at least ọjọ́ àti pé over 7 months tó ti dé. So kí wá ní problem? It's just to tell them congratulations. Èwo làbàrán lọ sínú kìíní kẹlẹ́ máa bú obìnrin yẹn. Ṣé wọ́n bá wọn gbé ni? He trusted the person that he cannot do such thing. And that's why the something come up. So èmi ò rí problem ń bẹ̀ o. I don't see any problem bẹ́ẹ̀. Congratulations nìkan ṣe mọ̀dẹ̀ lè pa ọmọ ti wáyé ọkùnrin náà bàbá Ìjẹ̀ṣà dẹ̀ live life ẹ̀ ìyàwó ẹ̀ náà dẹ̀ live life ẹ̀ so if they like kan lọ pokùn so. God bless you. ẹ ṣe. kò jù bá náà lọ ẹni tí ó bá tẹ́ lọ́rùn kan lọ pokùn so. ẹ ń ka iye ọjọ́ tí bàbá Ìjẹ̀ṣà ti jáde ẹ mọ iye ọjọ́ tán ti jọ wà lẹ́nu ẹ̀ ẹ mọ iye ọjọ́ tán ti jọ wà lẹ́nu ẹ̀ ẹ mọ iye ọjọ́ tán ti ń process ẹ̀. nípa ilé tí madam yẹn sọ pé ẹnìkan bí gbogbo ọmọ tó bí láti inú ẹ̀wọ̀n apart from pé òfin Nàìjíríà ò fààyè gbà kò sórí ọ̀fẹ́ rú ẹ̀ ní Nàìjíríà bọ̀ gbogbo wa mọ̀ dáadáa wípé ọmọ olóṣù méje ń bẹ mo ti rí dáadáa àwọn twins kan dàbí àbúrò mi olóṣù méje ni wọ́n bẹ́ẹ̀ bá rí wọn ní ìsìn méjèèjì ló ti marry ẹ lè mọ̀ wípé ọmọ oṣù méje ni wọ́n ẹni tí ò bá sí mẹ́ngbà tí wọ́n bí wọn ò lè mọ̀ ta lọ́mọ ọmọ oṣù méje láàrin gbogbo wa èmi tí mo dúró síwájú yín yìí ó ní iye oṣù tí mo tó jókòó ẹ̀gbó kan tán máa ń pè mí kékeré ni sànú ìdífẹ̀yìn ìjókòó wọn ní tán bá gbé mi sórí iṣẹ́ àbáyìn mo máa fi jókòó and look at me today ta ló mọ̀ bóyá premature olúwa rẹ̀ náà ń gbà náà so ẹ kúrò lórí calculation live your life let others live so àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o Fálànà gbọ́ tiẹ̀ tààrà ẹni là á gbọ́ àṣejù Nàìjíríà ti pọ̀ jù àṣejù Nàìjíríà ọ̀dẹ̀pọ̀ àṣejù àwa Yorùbá ló ti pọ̀ jù kọ́ lọ́wọ́ ṣàánú wa Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi lẹ́ẹ̀kan sí fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ilé òní lè wá tọ̀nù nínà wa wọlé èmi ò ní rí bànújẹ́ yìí náà ò ní rí bànújẹ́ àwa náà ò ní rí bànújẹ́ bí tí òkú kiri mọ́ bàtà ọ̀fọ̀ bàtà bànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa bùwá ẹmu láàmú gbọ́ bùwá ògòrò láàmú gbọ́ àní gbọ́ bùwá àgbo bàbá gbọ́ bùwá àgbo yóò jágbo jẹ̀díjẹ̀dí tàbágbò bá lágbára Ọlọ́run congratulations to bàbá Ìjẹ̀ṣà congratulations to ìyàwó ẹ̀ ọmọ tuntun àlejò ayé káàbọ̀ sáyé o ọmọ tuntun o ọmọ tuntun káàbọ̀ ọmọ tuntun o ọmọ tuntun bọ̀ wá sáyé o ayọ̀ ńlá ògo ìyìn àtọpẹ́ ní ìfólóore yèsí àláyọ̀ o èmi la láyọ̀ ó jàre yèsí àláyọ̀ o èmi la láyọ̀ mo dúpẹ́ Olúwa ló ṣèlérí ayọ̀ ó gbélé wa lọ́wọ́ ẹ̀rín ayọ̀ ńlá fi pàdé ire ọmọ tó wọlé bàbá wa ó ṣe o títí láì làwa ọmọ yìnyín lógo ìyá ọlọ́mọ sámọ kọrin ayọ̀ báyìí pé o èmi yóò po kìkìrẹ Olúwa ìwọ ló dá mi ní dètí kò jẹ́ kọ́ta yọ mí ìyá àkókò sámọ kọrin ayọ̀ báyìí pé o èmi yóò po kìkìrẹ Olúwa ìwọ ló dá mi ní dètí kò jẹ́ kọ́ta yọ mí bàbá ọlọ́mọ gbẹ̀ ọ̀rẹ́ ọlọ́mọ gbẹ̀ àwa àbúrò ọlọ́mọ gbẹ̀ ẹbí ọlọ́mọ ẹfẹ̀rín kọrin ayọ̀ sólùwà wípé ìyìn ọlá ògo ni fún ọ agbára tí pàjẹ́ tiẹ̀ ẹgbẹ̀rún àwọn kò tó yìn ọ́ àwọlẹ̀ àjùbà rẹ̀ ẹ láìkẹ́ follow page mi lórí Facebook
Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdè TV fónídèmọdè game show ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́jà sọ lórí WhatsApp +2349048519362 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń complain pé àwọn ń pè mí mi ò pick call naturally mo ti sọ fún pé mi ò kí ń pick direct call secondly ẹ̀yin tẹ́ pè mí lórí WhatsApp call tí mi pick ẹ̀ dàn kọ́ sí demand pé kẹ́ message mi n tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ lé lórí lélẹ́yìí and number 2 comfort time mo ti yín lẹ pè ẹ lè expect kí comfort time ti yín kó jẹ́ comfort time tèmi tẹ́ bá pè èèyàn tí ò bá pick call kò túmọ̀ sí pé ẹnìyẹn ignore call yín tàbí ẹnìyẹn reject call yín tàbí ẹnìyẹn ò fẹ́ pick call yín ó lè mọ́ convenient fún onítọ̀hún ṣe understand now ntí àwọn messaging apps yìí wà fún òun ni pé if you have anything to say to another person drop your message ìgbà tó bá convenient fẹ́ ẹnìyàn àyẹ̀wò ẹni tẹ́ send message sí ó lè jẹ́nu iṣẹ́ lọ́wọ́ èmi tẹ́ ń pè ó lè jẹ́ mò ń record program lọ́wọ́ so ẹ máa drop message yín sílẹ̀ tèmi náà bá wà wò máa wá return call yín tàbí kí n reply messages yín àwọn Olódùmarè ní fi wálẹ̀ o ìgbéraga kọ́ understanding lájọ need láti relate pẹ̀lú ara wa lẹ́ẹ̀kan sí ẹni kan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹjá sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362 èdè àti àṣà ìran káàrọ̀ òjìrì òní wọ̀mí orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. ẹ kú dédé ìwòyí gbogbo ọmọ Nàìjíríà àkàndá ọ̀rọ̀ Awikonko ní orúkọ mi mo ní kí n sọ fún yín nípa new business mi ní ṣé mọ̀ wípé ọ̀nà kan ò wọjà dífá fún sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń ta mọ́tò mò ń ta mọ́tò mò ń ta ilé bóyá ẹ ní ilẹ̀ tàbí ilé tó jẹ́ ní òtẹ́ fẹ́ta tàbí ẹ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ ẹ kó wọlé látòkè òkun ẹ pè mí kájọ dòwà séjèrè pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ń bẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà dáadáa 3 bedroom flat and suite ó wà ní GRA extension Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ilé tuntun ni wọ́n ti parí ẹ̀ wọ́n ti kùn ó ní géètì wọ́n wọ ilẹ̀ rẹ̀ bọ́ọ̀hù ti wà ń bẹ̀ ẹ máa gba building permit àti receipt 45 million naira péré ni ilé tó jowó ẹ̀ lọ ni Toyota Corolla Sport 2016 model ó ń bẹ nílẹ̀ 14 million naira péré ni Lexus RS 350 45 million naira ló náà Benz C300 18 million naira péré ni bóyá ẹ sì fẹ́ Benz CSL 550 15 million naira péré ló náà Range Rover Sport 55 million naira péré ni ẹ kàn sí mi lórí nọ́mbà yìí lórí WhatsApp fún àlàyé síwájú +2349048519362 +23490